Photography ní èdè Yorùbá. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín photography ní èdè Yorùbá. Orúkọ mi ni Gbénga ọmọ Muritala. Mo lérò pé gbogbo ẹ̀kọ́ tá ń kọ́ yín láti oṣù kan sẹ́yìn nísìn ó yé yín yéké. A sọ fún yín pé a máa gbé àwọn àlejò wá sórí ètò wa láti kọ́ yín ní ìmọ̀ tó ti fi ọ̀pọ̀lọpọ̀ ọdún àti oṣù mọ̀. Ní èyí yìí a máa ṣàfihàn ẹni yìí tó jẹ́ ògbóǹtarìgì nínú iṣẹ́ photography yìí. Wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ yege ní ìlú India. Wọ́n kọ́ photography, cinematography, animation pẹ̀lú visual effect. Tí n bá padà dé màá ṣe àfihàn ẹni tí mò ń sọ̀rọ̀ nípa èyí. Photography ní èdè Yorùbá. Ẹ káàbọ̀ padà sórí ètò wa. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan wípé a ó máa ṣàfihàn àlejò pàtàkì wa ní òní. Orúkọ wọn ni Labi Diya tó jẹ́ olùdarí iléeṣẹ́ Till Studio tó wà ní ìlú Èkó. Àwọn ló máa ṣàlàyé fún wa bí a ṣe lè fi ìmọ́lẹ̀ kan ya àwòrán nínú studio tá à ń pè ní one light setup. Tí n bá lọ ní ìsìn ẹ ó máa rí ọ̀gbẹ́ni Labi tá máa ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ẹ gbìyànjú láti fi ọkàn bá wọn lọ. Photography ní èdè Yorùbá. Ẹ ṣé ọ̀gbẹ́ni Gbénga, orúkọ mi ni Labi Diya. Bí ẹ ṣe ti gbọ́, máa kọ́ yín bó ṣe ń fi ìmọ́lẹ̀ kan fi ya fọ́tò. A dẹ̀ ní nínú studio Dave Tunes, òun la máa fi ṣe mọ́dẹ̀lì wa tá máa yà ní èní. Ẹ jẹ́ kí a pàtẹ́wọ́ fún un. Mi ì tí gbọ́. Photography ní èdè Yorùbá. So irinṣẹ́ tá máa lò ní èní yìí ni nìkan B850 Godox trigger, speedlight kan wà nínú bí nínú nǹkan tá à ń pè ní softbox yìí. So nǹkan tí a máa kọ́kọ́ ṣe tá a bá fẹ́ ṣe kí a máa get exposure wa right. Fi model yìí sí ibi tí ẹ bá fẹ́ jẹ́ kó wà. Ní iṣẹ́ tèmi mo máa ń like kí model mi kó máa jìnnà sí background. Normally iná ìmí ni mo máa lò fún background láti fi tọ́nà sí, but torí pé nǹkan tí à ń ṣe lẹ́yìn iná ìyẹ́ ọkàn yín nìkan la máa lò. Then a lè lo reflector láti rán iná yẹn padà sí ibi tó ti ń bọ̀. So ẹ jẹ́ kí a máa wọ̀ ọ́ tí a máa ní. Ibi tẹ́ máa gbé náà yín sí ọwọ́ yín ló wà. Kò sí pé tẹ́ bá wo àwọn tutorials ni wọ́n máa ní ẹgbẹ́ sí angle yìí ohun tẹ́ bá fẹ́ ṣe lẹ máa ṣe ẹ̀yin lẹ́yìn iṣẹ́. Photography ní èdè Yorùbá. Gbé iná yẹn sí ẹ̀gbẹ́ ẹ̀ báyìí. So ẹ ti pé bí mo ṣe yà yìí sí ẹ̀gbẹ́ kan ni ìmọ́lẹ̀ ẹ ti wá. So ẹ lè is either kẹ́ mú báyìí àbí ká fi reflector sí apá bí. Iṣẹ́ tí eléyìí ṣe ni tí iná yẹn bá ti bàlé eléyìí ó máa padà sí ojú yìí, so ó máa jẹ́ kí òjìji bíbà ẹ̀ kó lọlẹ̀ díẹ̀. Ẹ jẹ́ kí a wò. Ṣé tí rí báyìí pé ó ti ṣe sókè díẹ̀ sí. Ok, ọ̀mí tí a tún lè ṣe. A lè súnmọ́ wá sí ẹgbẹ́ dáadáa báyìí. Ṣé tí pé ó ti mọ́lẹ̀ mọ́ ibi ìbàjẹ́ ẹ̀sìn. Photography ní èdè Yorùbá. A sì lè gbé wá sí díẹ̀ báyìí. Àbí ká gbé sí iwájú ẹ̀tàn pátápátá báyìí. Ibi tí a bá gbé iná yìí sí ló máa jẹ́ ká mọ̀ bí tí òjìji yẹn máa wà.
normally tẹ́ bá gbé sí side yìí òjìji yẹn máa wà ní ibi báyìí torí ẹ̀ la ṣe máa lo reflector àbí ká sún iná yẹn kò dẹ̀ sí ibì kan tó sọ pé ibi tó yẹ kí iná yìí máa wà nílé bó bá ṣe fẹ́ ni bó bá ṣe fẹ́ ló ṣe máa o lè sọrí ẹ̀ kodò. ẹ lè fi iná ẹ̀ sí ní ẹ̀yìn ó máa fi tanná sí lẹ́yìn nǹkan tá a pè ní rim light ṣùgbọ́n tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ojú ẹ̀ máa ṣókùnkùn ẹ máa láti fi reflector yìí fi dá iná yẹn padà so ẹ jẹ́ kí a kọ́kọ́ yà láì máa lo reflector ṣe bó ṣe tanná sí lẹ́yìn ẹ jẹ́ ká fi reflector sí ká wá yà. ṣé ẹ ti rí ìyàtọ̀ ẹ̀ nísìn. photography ní èdè Yorùbá. nǹkan míì tí ẹ ti lè ṣe tẹ́ bá ní fèrèsé ní stúdíò yín ẹ lò fi ìmọ́lẹ̀ tó ń bọ̀ láti inú fèrèsé yẹn kẹ́ fi ṣe ìmọ́lẹ̀ gangan tẹ́ máa lò kẹ́ dẹ̀ support ẹ pẹ̀lú studio light kẹ́ fi studio light ẹ fi dí gbogbo jìjì tó máa yọ ní ojú kejì. photography ní èdè Yorùbá. lérò pé gbogbo nǹkan tí ọ̀gbẹ́ni Labí kọ́ yín ó yé yín yéké bí ẹ ṣe lè fi ìmọ́lẹ̀ kan dára tó wù yín gẹ́gẹ́ bí ayàwòrán. mo lérò pé lẹ́yìn ìgbà tẹ́ wo àwòrán yìí ẹ ó fi ara balẹ̀ ní ilé yín àbí ní stúdíò yín láti gbìyànjú láti ṣe fúnra yín. gbogbo nǹkan tá à ń ṣe fún yín yìí kò ń ṣe pé kẹ́kọ̀ọ́ máa wò ó kẹ́ máa jókòó bó ṣe ń kọ́ yín yẹ kẹ́yìn náà gbé sọ́bọ̀ sí yín kẹ́ wá model kan kẹ́ gbé sínú stúdíò yín kẹ́ máa wo bó ṣe ń ṣàlàyé fún yín kẹ́ dẹ̀ máa gbìyànjú láti ṣe fúnra yín kó tó máa múnú wa dùn nìyẹn. a ní ìbéèrè kan àbó mìíràn láti béèrè lọ́wọ́ Mr. Labí. a ó fi Instagram handle wọn sí orí àwòrán yín kí ẹ bá lè bá wọn sọ̀rọ̀ ẹ béèrè ọ̀rọ̀ wọn wọ́n máa dá yín lóhùn. tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún máa bá yín pàdé lórí ètò wa ètò yín photography ní èdè Yorùbá. orúkọ mi ò yí padà Gbénga ọmọ Múrítàlá ó dàbọ̀. photography ní èdè Yorùbá. mo mọ̀ pé mi ì gbọ́ Yorùbá fetefete. fetefete báwo mi ì gbọ́ Yorùbá dáadáa àbí Yorùbá mi ò dán mọ́rán. mo mọ̀ pé Yorùbá mi ò dán mọ́rán láìsí. mo mọ̀ pé Yorùbá mi ò dán mọ́rán. see this man o. mo gbìyànjú. gbìyànjú wo lè sọ mi ò gbìyànjú. mo gbìyànjú. dán mọ́rán. mo mọ̀ pé Yorùbá mi ò dán mọ́rán. mo mọ̀ pé Yorùbá mi ò dán mọ́rán ṣùgbọ́n tẹ́ bá nífẹ̀ẹ́ bí ṣe ń sọ Yorùbá yìí tó ń lọ left and right ẹ bá mi like kẹ́dẹ̀ subscribe ẹ ṣe gan. kẹ́dẹ̀ tún share náà. kẹ́dẹ̀ tún share ẹ pín. kẹ́pín yẹn.